kú dédé àsìkò yìí èyí làwọn ìròyìn tó jẹyọ nínú ìwé ìròyìn The Matrix lónìí ọjọ́ àbámẹ́ta sátidé ọjọ́ 22 oṣù kejì ọdún 2025 Ẹniọlá Sálíù lórúkọ mi. Pẹ̀lú bí dàrúdàpọ̀ ṣe wà tó, ètò ìdìbò ìjọba ìbílẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀ṣun ṣì máa wáyé. Gómìnà Adeleke ló sọ bẹ́ẹ̀. Ilé-ẹjọ́ gíga ti pàṣẹ pé kí àjọ elétò ìdìbò ṣètò ìdìbò náà. Iléeṣẹ́ ọlọ́pàá ṣe ìkìlọ̀. Wọ́n ní kí ètò ìdìbò jẹ́ sún síwájú torí ó ṣeé ṣe kí wàhálà ṣẹlẹ̀. Ẹgbẹ́ òṣèlú Labour àti APM ń darapọ̀ mọ́ APC láti yọwọ́ yọsẹ̀ kúrò nínú ètò ìdìbò náà. Ìjọba àpapọ̀ ti buwọ́lu gbígbé ọgbà àtúnṣe 29 kúrò láàrin ìgboro. Orílẹ̀-èdè Nàìjíríà àti orílẹ̀-èdè Saudi Arabia ti fi ọwọ́ sowọ́pọ̀ fún ìdàgbàsókè ọrọ̀ ajé. Àfojúsùn wọn ni fún ìpèsè ohun amáyédẹrùn àti ìdásílẹ̀ ilé-iṣẹ́. Lórí ìdásílẹ̀ ìpínlẹ̀ 31 sí lórílẹ̀-èdè yìí, ìgbìmọ̀ tó ń ṣiṣẹ́ lórí ẹ̀ ní ilé-ìgbìmọ̀ aṣojú-ṣòfin ti sún ọjọ́ tí wọn yóò ṣe àtúngbéyẹ̀wò ẹ̀ síwájú. Ilé-ẹjọ́ ti pàṣẹ pé kí dúkìá mílíọ̀nù $4.7 ìyẹn $4.7 million àti tóní $810 mílíọ̀nù ìyẹn $830 million tó jẹ́ ti Emefiele di gbígbẹ́sẹ̀ lé pátápátá. Àjọ EFCC ti dá owó tí kò dín ní $1,100 ìyẹn $120 àti $70 mílíọ̀nù ìyẹn $70 million padà fún àwọn ọmọ orílẹ̀-èdè Amẹ́ríkà, Spain àti Switzerland tí wọ́n lù ní jìbìtì. Wọ́n ti fún Nnamdi Kanu láàyè sí agbẹjọ́rò rẹ̀ àti láti máa rí àwọn ẹbí ẹ̀. Ìròyìn amúlùúdùn: Portable ti ní owó lòun wá báyìí lẹ́yìn tí ilé-ẹjọ́ gba onídùúró rẹ̀ pẹ̀lú mílíọ̀nù $2. Ẹ̀kúnrẹ́rẹ́ àwọn ìròyìn yìí àtàwọn ìròyìn míì lẹ́ ò láǹfààní láti jẹ̀gbádùn tí ẹ bá darapọ̀ mọ́ The Matrix lórí Facebook, Instagram, TikTok, YouTube àti X. Àdúrà mọ́mi Balógun ló ṣe òǹgbùfọ̀ ìròyìn yìí. Ẹniọlá Sálíù lórúkọ mi.